wòlíì Tibetan tó ti tú àṣírí ńlá nípa àwọn general overseers tán ti jápa kúrò ní Nàìjíríà àti ìkìlọ̀ ńlá fún gbogbo àwa ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú àlàyé lórí ọ̀rọ̀ wàhálà ilẹ̀ tó ti ń jà rìnrìn lórí ayélujára nípa wòlíì yìí. Mo rò pé kì í ṣe news mọ́ pé ọ̀pọ̀ nínú àwọn pastors àwọn general overseers tí wọ́n máa ń preach wípé Naija ṣì máa dá, Naija ṣì máa dùn, káwọn ọmọ orílẹ̀-èdè kan máa farada gbogbo ìyà tí wọ́n ń jẹ níbẹ̀ pé nǹkan ṣì máa better. Most of them ni wọ́n ti jápa kúrò ní Nàìjíríà tán ti wá better living conditions lọ sí ìlú òkè òkun fáwọn àtàwọn ẹbí wọn. Kódà recently Prophet Sam Adeyemi sọ nínú interview kan tí wọ́n ṣe pé àwọn àti àwọn ẹbí àwọn ò tí ì ṣetán láti padà wá sí Nàìjíríà báyìí nítorí àlá burúkú kan táwọn ńlá. My wife had a dream. And in that dream, she traveled to Nigeria, returned to the US, and the dream was a bad dream. I told her, I don't like this dream. I don't like this dream. 3 days later, then I had mine. In that dream, both of us traveled to Nigeria. And in Nigeria, I was in a big fight. I was being attacked, right? In a violent way that I had to be asking in my heart, asking the Holy Spirit, what should I do? And he said I should just call the name of Jesus Christ. I shouted in the name of Jesus Christ in the dream and didn't realize I shouted out into real life. My shout woke my wife, Pastor Nike, up. And she was the one that woke me up because I was still asleep. She just hit me and it was 2 a.m. in the night. She was hit me. What's going on? What's going on? What's going on? So I woke up and both of us decided we were not taking it lightly, especially in the light of our own dream 3 days before. So we prayed and prayed and prayed, whatever it was, it was indicating danger. 3 hours later, I slept back. Both of us, I had another dream. Both of us were in Nigeria. It was another scenario, and I was in a fight. When I woke up, I said to her, I have never had 2 dreams in one night before, describing the same thing like Pharaoh in the Bible. We need to pay attention to this thing. Bẹ́ẹ̀ ni kì í ṣe Prophet Sam Adeyemi nìkan ni wọ́n ti jápa kúrò Nàìjíríà o. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn general overseers tó ṣe wípé wọ́n gbé ní Nàìjíríà bẹ́ẹ̀ wọ́n á sì máa preach fáwọn ọmọ ìjọ wípé Naija ṣì máa dá, Naija ṣì máa dùn. Ó lágbára. Nínú fídíò yìí ẹ máa gbọ́ àlàyé ìdí tí wòlíì Tibetan fi ní ajáde àpẹẹrẹ ní ọ̀pọ̀ nínú àwọn ọmọ ìjọ tí wọ́n ń dáwó mágọ̀ fún general overseer tó ti kúrò ní Nàìjíríà tí ò gbé Nàìjíríà mọ́ àti àlàyé tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ìsága ọ̀rọ̀ ilẹ̀ tó ń jà rìnrìn lórí ayélujára nípa wòlíì yìí. Gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ wá darapọ̀ mọ́ ìkànnì Digi Naija Television, ẹ máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín, kẹ́sì máa bá mi like and share ètò yìí. Fọ́nrán wòlíì Tibetan òun rèé, ẹ jẹ́ ká jọ gbálàyé tán ṣe inú ẹ̀ ká tó wá padà ka ohun táwọn èèyàn ń sọ ní comment section fídíò. Lákúlàbù lẹ̀ wọ́n ní kẹ́ máa bọ̀, wọn ò fìwé tó fi dá church yẹn lẹ̀ hàn yín ẹ̀ rírí. Ẹ̀dẹ̀ ń dáwọ́ síbẹ̀ ajáde àpòrí ṣe báwọn náà ló fi relocate àwọn olórí ẹ̀sìn ti lọ sí Amẹ́ríkà yìí wọ́n ti lọ ń jòkó sọ wọ́n ti gba ilé tó fẹ́ gbà lọ́wọ́. My wife had a dream, and in that dream she traveled to Nigeria, returned to the US, and the dream was a bad dream. I told her, I don't like this dream. I don't like this dream. 3 days later, then I had mine. In that dream, both of us traveled to Nigeria. And in Nigeria, I was in a big fight. I was being attacked, right, in a violent way that I had to be asking in my heart, asking the Holy Spirit, what should I do? And he said I should just call the name of Jesus Christ. I shouted in the name of Jesus Christ in the dream and didn't realize I shouted out into real life. My shout woke my wife, Pastor Nike, up. And she was the one that woke me up because I was still asleep. She just hit me and it was 2 a.m. in the night. She was hit me. What's going on? What's going on? What's going on? So I woke up and both of us decided we were not taking it lightly, especially in the light of our own dream 3 days before. So we prayed and prayed and prayed, whatever it was, it was indicating danger. 3 hours later, I slept back. Both of us, I had another dream. Both of us were in Nigeria. It was another scenario, and I was in a fight. When I woke up, I said to her, I have never had 2 dreams in one night before, describing the same thing like Pharaoh in the Bible. We need to pay attention to this thing. Àwọn olórí ẹ̀sìn ti lọ sí Amẹ́ríkà yìí wọ́n ti lọ ń jòkó sọ wọ́n ti gba ilé tó fẹ́ gbà lọ́wọ́ yẹn ti dáhóró. Sọ ọjọ́ tí ìlú bá ti dá wọn wá àbí.
hallelujah. Ó dàbí ọ̀rọ̀ ilẹ̀ tó ń sọ lórí YouTube káàkiri. Kò sílẹ̀ tó kàn mí ń bẹ̀ wọ́n ò lè mọ́lọ́pàá wá síbi títí ayé máa fi parẹ́. Ẹ jẹ́ káwọn tó wò kọ́ gbọ́. Mi ò wà involve. Ṣé mo wà involve? Òde Ṣàngó wọ́n ní ìsọ̀ aláta. Ó wá mú wọn lọ sí ìsọ̀ aláta. Ó níbi tó ti ń tata rèé. Ó ní kí ló dé tó mọ̀ sọ aláta. Ó ní kọ́pà lòun. Ó ṣẹ̀gbé òun wá. Ó wá lọ síbi tó ti ń tata hàn. Ó wá ra ta. Ẹnìyẹn wá délé. Ata yẹn wá ń ta lẹ́nu. Ó níbi tí máa yí mú un lọ́dẹ̀ kò yẹ kó mú un lọ síbi táta ti ta tọ́tọ́ yìí. Ó lóun fẹ́ fọlọ́pàá lọ mú tó pọ́sibù. Tó pọ́sibù. Ìkan tó bá wọn rà tó gba commission lọ́wọ́ ẹni tó talẹ̀ lọ́wọ́ ẹni tó ralẹ̀ èwo lọ́kàn mi bẹ̀. Ṣọ́kàn mi já tàbá ẹnikẹ́ni tó robi tó fi ọ̀rọ̀ ibi kàn mí lórí ẹ̀ kò ní jèrè ọmọ. Bó jáde kò ní padà nítorí pé Olúwa ló ní ká máa ṣe rere. Ẹni tó ralẹ̀ ìyá ẹ̀ pàápàá tó fẹ́ ó lè jẹ́ nìkan ló náwó ẹnìkan ló lọ́bù yẹn wà ládùúgbò wọn ní gbogbo àbíkú tó bí ṣé wọ́n máa tún padà lọ́bẹ̀ nìyẹn jà wọ́n ṣeré tán ṣeré ni. Bọ́n fẹ́ sanwó náà pàápàá tẹ́lẹ̀ mo rò pé mo máa wà ń bẹ̀ mi ò ní sí ń bẹ̀ o ẹ̀mí ní kí n má débẹ̀ rárá mo ti kó fóbìnrin yẹn kọ́ máa sọ̀tù ara wọn mi ò dá sẹ́nìbọ̀dì mọ́ mi ò dẹ̀ ní ẹni tí ì ṣe nú ẹ̀ ẹni tí ìtàn bá fẹ́ sọ kó sọ káàkiri gbogbo àgbáyé hallelujah. Ọwọ́ mi máa rí òfurufú nẹ́nẹ́ ọwọ́ mi máa rí òfurufú nẹ́nẹ́ mi ò ṣe bí o àwọn tó bá wọn gbé jáde fẹ́ gba commission ni wọn advertise lọ́fẹ̀ẹ́ commission lọ́fẹ̀ẹ́ èyí commission tó ní avoid làwọn ń retí yìí o commission náà retí wọn náà sọ fún EFCC wọn náà sọ fẹ́ nìkan kó máa bọ̀ ọjọ́ kan tiẹ̀ tún sọ mo dúró pẹ́ lẹ́pọ̀tù ìgbà tí mo dé láti lóyìnbó bóyá ẹ̀wọ̀n máa bí mi kí wọ́n dé fọ́tí fún EFF kí wọ́n bọ́ bàtà mi lẹ́sẹ̀ kí n fi fọ́ etí ọlọ́pàá yìí kéyìn ẹ̀ yọ dànù kí wọ́n rántí ìgbà tí mo jẹ̀ṣẹ́ kí wọ́n pè padà kí wọ́n dúró dáadáa pẹ̀lú ẹ̀ kí n bọ́ sùtù dànù kí kò bá yé ojú ẹ̀jẹ̀ kí ìjọba tó ránṣẹ́ tó dé. Once a boxer is always a boxer. Once a soldier is always a soldier. Once a soccer star is always a soccer star. I will never allow anything of the world, this world, to block my view with God. I can remember in 1989, I was in Belgium, mo lọ ra mọ́tò. Nígbà tí mo ra mọ́tò tán, ẹnìkan gbé package bill of lading mọ́tò 21. Ó gbélé mi lọ́wọ́ òyìnbó, ó ní mo wá rajà pé bill of lading mi ti rẹ́ẹ̀dì. Mo wá ní kì í ṣe ìbọ́lẹ̀ mi ni. Ó dẹ̀ gbélé mi lọ́wọ́. Mo dẹ̀ gbé wá sí Nàìjíríà. Èmi ni mo ní right mọ́tò yẹn bẹ́ẹ̀ láti ta mọ́lẹ̀ níwọ̀. Mo wá ń wá àdírẹ́sì pẹ́ẹ́nì ìfira mọ́tò. Mo wá lọ rí ní Adeniyi Jones. Ẹnìyẹn ó ti jù lórí ìdúró. Mo wá gbá géètì wọn. Mo ní mo ń bèrè èèyàn báyìí ó wá jáde síta. Mo ní kí o máa lọ ra mọ́tò ní bẹ́ẹ̀jọ́ òun ní bẹ́ẹ̀ ni. Ó ní torí pé wọ́n ti ra mọ́tò tó ń lọ rà ó lóyìnbó sọ pé òun ti gbé fóun. Kò gbé fún DHL, èmi ló gbé fún. Lẹ́yìn tó gbé fún mi tán, mo wá ní òkè kí máa nìyẹn kó lọ mú páálí ẹ̀wà tó fi ń travel ó mú jáde. Lọ mú wedding certificate ẹ̀wà ó mú jáde. Mo ṣe wá lókè, mo ti rórúkọ méjèèjì ó bá ìkan tó wà lọ́wọ́ mi mu. Àpè lọ́ọ̀yà àpàdájọ́ mo gbé fún. Mo gba photocopy passport rẹ̀. Mo gba photocopy wedding certificate ẹ̀. Mo gba passport photograph ẹ̀. Mo gba fọ́tò tó wọn àti ìyàwó ẹ̀ ya mo kò dání. Mo gbé mọ́tò ẹ̀ fún. Ó ní ẹ̀sà ó ní kí n máa mú méjì nínú ẹ̀.
olóhùn òrólódòdó Nàìjíríà tó dàbí èyí mo gbé nǹkan ẹ̀ fún nígbà tí mi ò jalè ní 1989 kí wọ́n jalè ní ilẹ̀ rádaràda 50 acres of land is awaiting me in Odeaye 50 acres of land free tí wọ́n ti kúrò bí ìbẹ̀nú fẹ́ máa gbé 50 acres of land gbogbo àwọn tó bá mi ṣe church lẹ́kọ̀ọ́ tó bá ti fẹsẹ̀ kan Odeaye máa fún wọn ní 1 plot ní oṣù lè I'm a heavenly material heavenly bounded material mo kàn fẹ́ gba ayé kọjá ni torí mo mọ̀ pé ayé máa tán ayé máa parẹ́ mi ò dá Amẹ́ríkà rí kí ná mọ́tò mi ò dá Amẹ́ríkà rí kí bèrè yìí tán rẹ̀ǹtì lé ní gbogbo Nàìjíríà yìí lẹ́nìí ní ti olùṣọ́ àgùntàn ní o kò sí olùṣọ́ àgùntàn náà ní Ìbàdàn lọ́yọ̀ọ́ everywhere tó lọ́mọ ọmọ tó wà lẹ́yìn ẹ̀ tó tèmi ní òpò èèyàn rí pé mi ń pa mí torí ẹni tó Ọlọ́run ṣe ti rẹ́ ta ló lè kọjú ìjà sí nítorí gbogbo àwọn tó ti pàápàá kí ló dúkù tó tún fẹ́ ṣe ẹni tí a bẹ́ lórí tó ń jẹnu wúyẹ́ kí ló dúkù tẹ́ ó ṣe. ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn wòlíì Tibetan wọ́n ní skúṣì lórí díẹ̀ o so wọ́n rẹ́dì láti bá anybody tó bá wọn kanta láti jàjà físíkà kọjọ yọ blow síra wọn kọjọ yẹ̀ṣẹ́ síra wọn physically ó lágbára ó gbẹnu tán anyway ká tó máa lọ ẹ jẹ́ ká lọ kà nǹkan tí àwọn èèyàn sọ London comment section fídíò wòlíì Tibetan commenter at weight loss ó ní Prophet Tibetan, may God Almighty continue to guard and guide you. In the name of our Lord Jesus Christ, with love. Okay, another commenter at God Sees. Only another thing Marcus does not know is that he just made some confessions on this very video, which I won't point out. It's a pity that Marcus is falling into his own dogged trap. Egbo, hey, comment ele shock me o. Is there any confession tí wòlíì Tibetan tí wọ́n make nínú fídíò ìṣá? Èmi ò mọ̀ o, but tẹ́yin bá notice tẹ́ bá mọ̀, ẹ máa bá mi jù sí comment. At user my Naija, only how can someone called himself a servant of God saying that he is ready to fight in public if anyone challenged him on his arrival at the airport? Ẹ̀yin yẹn rí pé lè funny gidi gan, as in èmi gan wà shocked wípé wòlíì Tibetan ready láti bá anybody yọ ẹ̀ṣẹ́ kọjọ jablo tó bá lọ gbórí wọlé. Ọ̀gá ọ̀bọ̀ ká má parọ́. Ṣé torí pé èèyàn jẹ́ man of God kó dẹ̀ wá máa wò kán máa ride anyhow? Èmi ò rò wípé ó yẹ kí èèyàn dance náà lóòótọ́ o. Wòlíì Tibetan jẹ́ ká mọ̀ wípé àwọn ò dance rárá ni anybody bá try láti máa kanta àwọn máa jẹ́ kó mọ̀ wípé once a boxer is always a boxer. Very funny actually. Ẹ jẹ́ tún bá ka comment lọ síwájú. Then as user my Naija tún ní Tibetan has never debunked the reason why Asabe TV run away from his church. Ó ga o. Mo fi pé mátà àwọn àti Asabe yìí ìyẹn ti Ọlọ́run nìkan ló lè bá wọn parí ẹ̀. Then at God Sees tún ní really so Tibetan can't even withstand what he did to others. Wow. I haven't seen someone who called himself a prophet as defaming as Marcus Tibetan. He even go as far as wishing other men of God dead and always have excuses to still back himself after he failed. Illegal. Now he is trying to debunk. Don't you know this is a confirmation to what they said about you and how you sending spiritual padlocks to someone who never demanded it from you? Eléyìí lágbára o ẹ̀yin èèyàn. I think ẹni tó drop comment yìí ní láti explain further because I zip my mouth on this one. Another commenter at user ZB8 only pastor leave them alone. Wọ́n kàn jáporo ni but let them know they just want to say something. Oga o. Then at Junior Brown only you are lucky you don't meet someone like me. I will let you know something is more than juju. You will see other side of life. I just pity people you are dumping. Eléyìí gbẹnu tán èèyàn. Kí lẹni tó
kí ni oríṣiríṣi gbàgbós làwọn èèyàn ṣáájú lu Prophet Marcus Tibetan lọ́ndà fídíò yìí. At Johnson oni sir, may the spirit of God Almighty continue to boost you to the end. You don't need to cause whosoever that feel he or she couldn't tarnish your image on social media. Exactly. Àti ẹ̀dúpẹ́ paréyàn tó ti kọ́mẹ́ǹdì wòlíì Tibetan látẹ̀ǹkan. Ó ga o. Another commenter at user MZ9VK only clergymen just need to be careful with people these days. Exactly. So a lot of people low drop comments wọn sí under video Prophet Tibetan, but some of them are angry with what wòlíì Tibetan is saying with because of a reason best known to them, and some people are praising him, but a lot of gbasgbos ló ṣàn lọ lọ́ndà comment video wòlíì Tibetan. Ẹ̀yin èèyàn, kí ló opinion titi yín lórí ọ̀rọ̀ ẹ máa bá mi jù sí comment. Ẹ má wá gbàgbé láti máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín, kẹ́sì máa bá mi like and share ètò yìí kó máa lọ lórí ayélujára. Títí dìgbà míì tá a sì jọ máa fojú rìnjú, ó dàbọ̀.